Jésù gbẹ́kẹ̀lé Olúwa yóò borí di ìdánwò nítorí ìlérí dájú òrè ọ̀fẹ́ mi tó fún ọ tó fún ọ òrè ọ̀fẹ́ mi tó fún ọ ọ̀rẹ́ mi Olúwa ló ní kí n sọ fún ọ òrè ọ̀fẹ́ mi tó fún ọ òrè ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ̀ẹ́ òrè ọ̀fẹ́ mi tó fún ọ gbẹ́kẹ̀lé onígbàgbọ́ ìjánu tilẹ̀ pẹ́ ó kàn ṣọmọ ló bẹ̀rẹ̀ ká ò ní sí pẹ̀lú ẹ̀kẹ́ mímì lẹ́kùn àbómi kò lè já má sórí pé ìṣòro ayé ó mú ẹ lómi ó lò sí Ọlọ́run mọ́ kó ló padà lẹ́yìn Jésù kò sẹ́ni tó fọwọ́ lé ohun ìtìlẹ̀ tó bojú wẹ̀yìn tó yẹ fún ìjọba ọ̀run kò sí ìṣòro tèmi àti ẹ lè ní adé yìí ló mọ̀ ìjọ tá bá ti lọ bá Jésù kò sí ìṣòro mọ́ fọkànbalẹ̀ every problem has an expiration date shut up gbẹ́kẹ̀lé onígbàgbọ́ ìjánu tilẹ̀ pẹ́ ìwọ ni yóò ṣàṣẹ́gun bàbá yóò jà fún ọ ṣàgbẹ́kẹ̀lé ọ̀rẹ́ mi gbogbo tilẹ̀ ṣú bí ẹkún pẹ́ di alẹ́ kan ayọ̀ ń bẹ̀ lówùrọ̀ bẹ́ẹ̀ ni àwọn tó fomi jẹ́ fúrúgbìn wọ́n fàyọ̀ ká ṣàgbẹ́kẹ̀lé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́ lọ ó lè gbé àwọn tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè Síónì tí a kò lè ṣí nídìí ṣùgbọ́n tó dúró títí láéláé òkè wo ló dúró síwájú èmi àti ẹ̀ Olúwa máa sọ di pẹ̀tẹ́lẹ̀ òòrówó ilé ìwé ọmọ sùn òòrówó ilé sùn òòríṣẹ́ ṣe iṣẹ́ ò lọ déédéé àìsàn yọ ẹ́ lẹ́nu nínú àgbára rẹ̀ Ọlọ́run ní kí n sọ fún ẹ pé òun máa lànà àbáyọ fún ẹ lónìí ó lóun máa tán ìṣòro ayé mi àti ẹ ó lóun máa ṣe ogun ayé wa wọlé ó ní kí n sọ fún ẹ pé kó fọkàn balẹ̀ tújúká o màmá o tújúká o tújúká o mọ́mí dádì brọ́dà sísítà tó wò mí tújúká o Jésù ló rán mi sí ọ o tújúká ìṣòro ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn ìwọ náà sọ bẹ́ẹ̀ gbogbo àìní ayé mi ó ń bọ̀ wá dọ̀rọ̀ ìtàn bó pẹ́ títí akólòlò mi á pè bàbá bó pẹ́ títí akólòlò mi á pè ìṣòro ayé mi ò tó wúwo bí àpáta o ọ̀rọ̀ ẹ̀gàn kan o ó ń bọ̀ ládọ̀rọ̀ ìtàn gbẹ́kẹ̀lé Ọlọ́run rẹ kó máa ṣó kó máa ṣó ìlérí rẹ mú ṣinṣin kó máa ṣó má ṣe sẹ́ orúkọ rẹ ọ̀rẹ́ mi bó tilẹ̀ mú ẹ̀gàn wá máa tàn iná kálẹ̀ sí máa ṣó ó ti pé ọ̀sìṣẹ́ rẹ̀ sá máa ṣó má rẹ̀wẹ̀sì sá máa ṣó òru ń bọ̀ wá mú rásì ṣá máa ṣó ó ní òru ń bọ̀ wá tí ẹnikẹ́ni kò lè ṣiṣẹ́ mọ́ gbẹ́kẹ̀lé agbára rẹ̀ sí nífẹ̀ẹ́ àti gbàgbọ́ fi orí tí ìdè òpin sí máa ṣó ó ń ṣiṣẹ́ Olúwa ó fẹ́ dàbí pé ò mọ̀ ṣe bó ṣe ń kójọ ló ń dàrú ọmọ ọjọ́ ò tó kankan àti jẹun gan ó nira Ọlọ́run ló máa gbé ìrànlọ́wọ́ dìde fún ẹ ìyẹn ọkàn òun gbọ́ mi ìránṣẹ́ Ọlọ́run ni ó ti fẹ́ sọ pé òṣìṣẹ́ Olúwa mọ́ má torí pé gbogbo nǹkan tó ń là kọjá o ó tiẹ̀ tí ń wò pé àbí Olúwa ò pè mí ni Olúwa pè ẹ́ ó dẹ̀ máa ti ọwọ́ agbára rẹ̀ ṣiṣẹ́ agbára nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ó máa gbé ẹ sókè ẹ̀rù máa bà ẹ́ bẹ́ẹ̀ ni ó máa rán ìrànlọ́wọ́ sí ẹ Olúwa ló ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ má lọ sọ́dọ̀ Sátánì lọ gba agbára o má tẹ̀ nídìí má lo agbára Sátánì dúró de Olúwa Ọlọ́run ló máa gbé ìpè ẹ sókè ó ló máa gbé iṣẹ́ ìránṣẹ́ ìwọ máa sọ́ di ńlá má bójú wẹ̀yìn ìwọ náà ìwọ kan gbọ́ mi wò mí wáṣẹ́ o ti apply for visa wọn fún ẹ ìwọ kan wá ọmọ Ọlọ́run ló máa ṣe ìyanu nínú ayé yín gbogbo ìyanu tẹ́nì kọ̀ọ̀kan wá ń fẹ́ Ọlọ́run ló máa ṣe ó ní ká má lọ sọ́dọ̀ èṣù má lọ sọ́dọ̀ Sátánì kò ní ẹ̀bùn ọ̀fẹ́ kankan tó máa fún ẹ bẹ́ẹ̀ ni
Jésù ní gbàdánwò gbàdúrà fún mi, ìwọ náà sọ bẹ́ẹ̀. Kèmi má bá ṣẹ̀ ọ́ kí n sì ṣàkólọ́, wọ́n bá ṣiyèméjì o tó bójú wo mi o, ẹ̀rù tàbí ṣáájú máa mú mi ṣubú. Súnmọ́ Ọlọ́run aláyè o, wọ́n súnmọ́, ìwọ náà jẹ́ àjọkọ́. Súnmọ́ Ọlọ́run aláyè o, wọ́n súnmọ́ Ọlọ́run òdodo, wọ́n súnmọ́. Báráyé bá gbógun dé nítorí mi, bàbá mi á ṣẹ́. Bọ́tà dìtẹ̀ ní kọ̀ọ̀kọ̀ lásán lóru, bàbá mi á ṣẹ́. Èmi mẹ́ni mò ń sìn, ṣíwọ́n náà mẹ́ni tó ń sìn. Ẹni mò ń sìn mọ̀ mí, wọ́n súnmọ́ Ọlọ́run òdodo, wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Bó tilẹ̀ ṣe pọ̀ jù ló mú mi wá, síbẹ̀ orí mi jẹ́. Wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́ Ọlọ́run, wọ́n súnmọ́. Síbẹ̀ agbára Ọlọ́run gbani. Èmi sọ fún ẹni, mo ní ìdánilójú pé Ọlọ́run máa gba èmi àti ẹ lọ́wọ́ gbogbo ìṣòro wa, ó máa tán àìní wa, ó máa ṣe ogun ayé wa. Mo ní ìgboyà nínú Ọlọ́run, mo ṣe ń sọ fún ẹ bẹ́ẹ̀. Agbára Ọlọ́run gbani, ó ń gbani là. Síbẹ̀ o, agbára Ọlọ́run gbani o, agbára Ọlọ́run gbani o, ó ń gbani là. Ọ̀rẹ́ mi, má kánjú jọ Ọlọ́run lọ, dúró de Jésù. Olúwa ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ayé mi àti ẹ lọ́wọ́lọ́wọ́ báyìí, ó sì máa mú ògo yọ nínú ayé wa lórí gbogbo nǹkan tó ń bà wá lẹ́rù yẹn. Ògo máa tibẹ̀ jáde, sọpá mi. Ọlọ́run máa yọjú ọ̀rọ̀ ayé mi àti ẹ lórúkọ Jésù. Sọ pé Olúwa, káráyé tó béèrè lọ́wọ́ mi o pé níbo lọ́lọ́run mi wà o, Jésù fi agbára rẹ̀ hàn láyé mi o, kò sì ṣe bí ọba. Mo gbẹ́kẹ̀lé ọ, bá mi ṣe tèmi bàbá, gbérànwọ́ dídé òkòjú mẹ́tì mi láyé. Sọ pé Olúwa, o ti sọ pé àwọn tó bá gbẹ́kẹ̀lé ojú kò ní tì wọ́n láyé. Má jẹ́ kójú tì mí, má jẹ́ kọ́ta ó yọ̀ mí. Sọ̀rọ̀ mi dayọ̀ Ọlọ́run. Gbogbo ohun tí mo ń wò bí òkè níwájú mi sọ di pẹ̀tẹ́lẹ̀, gbogbo ayé mi ṣẹ́wọ̀lẹ̀, gbogbo àìní mi bá pàdé, gbogbo ìṣòro mi bá mi yanjú ẹ̀. Fún mi ní ọ̀rọ̀ èrí tó dájú lọ́sẹ̀ yìí, kí gbogbo ayé lè mọ̀ pé Ọlọ́run tòótọ́ ni mò ń sìn. Ọlọ́run máa ṣe, ó sì máa dá èmi àti ẹ lóhùn ayọ̀. A máa jẹ́rìí sí agbára Ọlọ́run lórí ilẹ̀ alààyè lórúkọ Jésù. Àmín.